Má lè ṣe ń jẹun báyìí Bọ́lá. Ìlú mi ti dídán. Hello. Tolúwa ni mí. Ayọ̀mídé. Sorry baby. Má jẹ́ nǹkan tó gbé sínú ojú náà. Bàbá mi ṣí bíbá ẹ̀. Ṣebí kìí ṣaṣọ tó fẹ́ wọ̀ nìyẹn. Ṣé bó kàn wọlé nǹkan ẹ̀ kìí ṣaṣọ tó fẹ́ wọ̀ nìyẹn náà. Yeah. O lè gbà tó ti lọ ra kíní wá sí. Ẹ bá mi kákọ́ wá bá mi kákọ́ tì. Ṣí window kí cross ventilation wà kí fresh air wọlé. Ó dẹ̀ pé mi tí mo mi láàárọ̀ yìí o. I need water after 3 hours. Wọ́n lágbọ́dọ̀ máa wọ̀. Hello, ta ló ń gbọ́ nǹkan tá à ń sọ níbí báyìí? Lagos State Government, Governor Sanwo-Olu, how are you? So lánàá àwọn olórí burúkú kan wá síbí báyìí, NEPA ni wọ́n porúkọ ara wọn. Ṣé mọ̀ pé torí mi ò ní pa irọ́, mo ti san owó, ẹnìkan wá ọlọ́pàá ó introduce ẹnìkan sí mi, mo dẹ̀ ti book fún mítà yẹn. Ọdún yìí tí mo kọ́kọ́ fẹ́ sọ lélẹ́yìí, wọ́n ní mítà pọ̀ ní Àbújá báyìí o, ẹ fún mi ní mítà
Lagos State ẹ fún mi ní ẹ sọ fáwọn NEPA kan fún mi mítà tèmi ẹ dà kẹ́ ṣí pọ́tà yín kí wọ́n san owó èyí tí wọ́n ń pín l'Àbújá ọ̀fẹ́ ni wọ́n ń pín wọ́n ní ó pọ̀ l'Àbújá ń sìn pé wọ́n kó wá adẹ̀gbọ́ story yẹn pé federal government kan sọ pé kó máa fún wọn lọ́fẹ̀ẹ́ torí pé ọ̀fẹ́ ló bá dé wọ́n tún tà fún wa lẹ́kọ̀ọ́ àwọn wọ́n tún láwọn gbọ́ àtúnsanwó alágbọ́ kan gbé fún wa wọ́n kọ̀ lánàá ń sìn àwọn NEPA olórí burúkú tí wọn ò ní jèrè tó máa ṣókú tí wọ́n máa tì wọ́n jábọ́ ọjọ́ tó bá ti ń tì wọ́n jábọ́ lórí mítà lórí òpó a máa pàtẹ́wọ́ fún wọn ní pé ẹ tì wọ́n jábọ́ ẹ ṣán orí wọn mọ́ kànga báṣe fún wọn nìyẹn bẹ́ẹ̀ ni ètò a máa rí lórí mídíà máa sọ pé ẹ wo nǹkan tó ṣe yóò dá a máa sọ pé ó dá ní kán ṣán orí wọn mọ́ kànga ṣó ti yé so tá bá ní ará ilé wa tó bá ṣiṣẹ́ NEPA office tó bá ṣe wèrè níwájú ilé onílé ẹ fọ́ orí ẹ̀ mọ́ kọ́ńkéré tó ti eyín torí àwọn náà ń terrorize àwọn èèyàn bọ́n ṣe wà yẹn so NEPA wọ́n wá lánàá mítà ilé ó wáyà ilé mi tí wọ́n wá já wọ́n náà já 30 mítà ni wọ́n 30 length that is 30 mítà ni wọ́n já lọ lánàá and each of them ×3 ni each of those meter sell for 6,000 per meter ìyẹn cable tó ń já lọ nínú ilé mi torí I bought the best for myself first time tó máa já mítà nínú ilé mi nìyẹn ẹni tó ní kó wá já àtẹni tó já àdàbí tó wá jẹ́ mi mo jẹ gbèsè yẹn síbẹ̀ èpè tí mo fẹ́ rán jáde kò ní ṣiṣẹ́ lórí wọn ṣùgbọ́n tó bá jẹ́ mi mo jẹ gbèsè yẹn o èpè tí bá ti ṣẹ́ fún wọn ní kọ̀kọ̀ àti tí bàbá kò ní mú wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé mi kọ́ mo jẹ owó tó wà ń bẹ́ẹ̀ tí mo dẹ̀ sọ pé mo máa san ẹ fún mi mítà ọjọ́ tó tún wá náà mo tún sọ pé òkè o I will pay instrumentally I will pay it to you give me time and after my meter I will be paying it also he refused because he's an Igbo person èmi ò ń ṣe tribalism o mi ò ń ṣe tribalism but tó bá ti yá mo máa ṣe travel so ti yẹ yín bẹ́ẹ̀ yẹn so ẹni tó ní kán jà àti gbogbo àwọn tó wá jà yẹn ikú burúkú ló máa gbé yín pa àìsàn tí ògbógun ló máa ṣe yín ẹ ní tọ́jọ́ ẹ ní last ọlọ́run bẹ́ẹ̀ ṣe já okùn iná yẹn ọlọ́run máa mú sísọ̀ sí okùn ẹ̀mí yín àgè pẹ́wù lójijì lẹ́ máa kọ̀ déédéé ṣọ́kú máwọn tó níyín lọ́wọ́ ìyẹn tó wá jáná àtàwọn tó ń bẹ̀ yín o àtàyín tẹ́ bẹ́ra yín o àtẹ̀yìn tẹ́ ń ṣe gbé o gbogbo yín pátá bẹ́ẹ̀ ṣe mú sísọ̀ dání yẹn ẹlẹ́mìí tó máa ń gbà ó máa fi sísọ̀ sókùn ẹ̀mí tí iná ajá dànù kò ní pẹ́ o torí kò sẹ́ni tí ò ní kú ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ ní pẹ́ kú mọ́ ẹ kú níbi tó yẹ nígbà tó yẹ kiri ayọ̀ yín dé nígbà tó yẹ kẹ́ ẹ láyọ̀ ọ̀run máa já okùn ẹ̀mí yín bó ṣe máa jẹ́ nìyẹn o kò ní yí padà bẹ́ẹ̀ lórí o Jésù Olúwa wa àmín. So wáyà kankan tí wọ́n wá já yẹn is more than 6,000 tó ń ta cable yẹn the best 50 cable 50 sikini kan ni mo rà síbẹ̀ yẹn èyí tó fẹ́ lọ rà wá ń sìn kò ń ṣe 50 yẹn ó ti yé yín kò ń ṣe 50 yẹn náà fẹ́ lọ rà wá báyìí a tún ti fẹ́ lọ rà á o ẹni bá ti wá tún já ẹ sọ fún wọn kó fún mi ní mítà mi o ẹ sọ fún wọn ní Àbújá wọn ni wọ́n ń kó mítà sílẹ̀ fún kí ló dé tí fraud fi rọ̀ wọ́n lọ́rùn báyìí àwọn tó tún ń ṣe kí lórúkọ ẹ̀ it's ready I'm coming a little bit just wait a little bit ẹni yẹn máa send account number ń ṣe o máa bá mi ṣé fóònù ẹ wà on charge your phone o ká tó pa generator tó mẹ́pọ́ tó ti wá gé a máa lo epo a máa re epo lẹ́nìí náà a dẹ̀ tún máa so mítà yẹn mo máa so padà ẹ fún mi mítà mi mo máa so padà bẹ́ẹ̀ ni mo máa so padà a máa so padà lẹ́nìí o ni mo sọ boldly yẹn àwọn tó wà nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fún wọn lẹ́gùn jẹ ni ọjọ́ tẹ́ẹ̀dẹ̀ wá náà mo ní mo fún yín mo fẹ́ fún yín lẹ́gùn jẹ dẹ̀ lẹ́ẹ̀fẹ́ ìfúngàn ẹni tó kọ́kọ́ wá sota kọ́kọ́ $50 ni mo dáṣì ẹ̀ ẹni tó gbowó mítà lọ́wọ́ mi lọ $50 mo dáṣì ẹ̀ bọ́ mo sọ pé mi ò fún anybody lówó mi anyhow torí pé wọn ò fún mi lówó Nàìjíríà ṣó ti yé ìyẹn bó ṣe jẹ́ ẹni tẹ́ bá dẹ̀ kó lọ tẹ́ bá kó lọ tán bá lọ tà á ọjọ́ tí bá sọ kí nìyẹn má wọ́ọ̀rì ṣó ti yé yín ẹ má wọ́ọ̀rì iye ogún ọdún máa ń gbóná ó ti yé yín báyìí sí ẹ sì máa ṣe rabaraba ẹ sì máa jà lọ ẹ máa jà lọ at the end lẹ máa kú ṣó ti yé yín ṣe bí ẹ sì ń ṣe bí boss at the end lẹ máa kú
kì í ṣe rọ́ o ẹ sì ń ṣe bí bóòsì ẹ wá jáná kébù yẹn tẹ́ ṣe já lọ yẹn ẹ tọ́jú ẹ̀ dáadáa ẹ̀yin nẹ́pà àgbègbè tẹ́ wá jáná yẹn tẹ́ wá já kébù tẹ́ gbé lọ gbogbo àwọn tó jẹ́wọ́ ládùúgbò ẹ já kébù wọn lọ o ẹ wá já kébù mi lọ ètò wọn ju àbí ẹ tọ́jú ẹ̀ dáadáa o tó rẹ̀ máa fi sanwó ńlá mo ti morúkọ ẹni tí ó bẹ̀ yín wá tó ti eyín bẹ̀yẹn ẹ má wọ̀ọ́rì ẹ ti máa ṣe bíi bóòsì ẹ máa ṣe bíi bóòsì ayé yín máa tó bàjẹ́ ṣé ẹ mọ̀ pé last time àwọn yíbò kan wọ́n wá ṣe ilẹ̀kùn mi wọ́n ṣe yàmàyàmà ẹ mọ̀ nǹkan tó ṣe yín last kò pẹ́ kò jìnnà ẹlẹ́dàá mi kò jà mẹ́ gbogbo ilé yín tí ẹ kọ́ sọ́nà orílẹ̀ ìjọra àǹkó gbogbo ẹ̀ tó bá gbọ́ pé ó ti lọ aburú mi máa tún ṣe yín bẹ́rí sùn ẹ̀yin tó bá ti jókòó sábẹ́lẹ̀ tó ń dà mí láàmú aburú máa ṣe yín ni ara ta yín gan o ara ta yín gan o ara ta yín gan ṣá. ẹ jọ̀ọ́ o ẹ sọ fún wọn kán fún mi mítà o gọ́vnà Sanwó-Olú ẹ jẹ́ ẹ sọ fún wọn wọ́n pín mítà l'Àbújá ń sìn o wọ́n pín l'Àbújá wọ́n pín mítà l'Àbújá ẹni kó wá fún mi ní mítà o sábà ti gba mítà tó ní ìfọ́ lórí burúkú wọn lẹ́nu ní ìdí ẹ̀fẹ́ àwọn olórí burúkú kọ̀ọ̀kan kan máa yọ mí lẹ́nu ẹ jọ̀ọ́ torí àwọn nẹ́pà yẹn náà tẹ́rọ́rìsì ọ̀tọ̀ tún ni wọ́n láàrin wọn tẹ́rọ́rìsì wà bẹ́ẹ̀ of course tó ń ṣe yàmàyàmá wọ́n ṣèlú bíi pé kò sí president kò sí ìjọba lórílẹ̀‐èdè yìí everybody kàn dọ́wọ́ everybody kàn ṣe bó ṣe wù. mítà okùn náà tẹ yọ lọ ẹ má ta o torí àwọn ọmọ yíbò ló máa ń já kébù àwọn ọ̀gá tó wà ní police tó wà ní nepa office lọ́nà bíbà ìtàn sọ pé àdúgbò ìgbúdọ̀ submit fún yíbò ló wà mẹ́jẹ́ pé yíbò ló máa ń ká kébù lọ yíbò ló máa ń ká iye okùn iná ó ti yẹ yín ẹ tó wá fi sísítẹ̀mù ká okùn náà lọ́sàn gangan ó lè lẹ́jà no problem. ó lè lẹ́jà ní ọ̀sán gangan face to face ó lè okay wọ́n ti send account number face to face ó lè lẹ́jà ní ọ̀sán gangan ẹ máa jẹ̀yìn lẹ́ máa bàdà láìsí mi kí lorúkọ ẹ̀ transformer ẹ̀yin kan náà lẹ́ máa lọ sójú títì lẹ́ máa wó gbogbo tó bá fi sójú títì lẹ́ máa lọ túta àwọn ayọ̀nbẹ̀dà haúsá àwọn yẹn máa kọ ayọ̀n wọ́n máa sọ pé scrap làwọn ń tà ẹ̀yin ẹ máa lọ yọ ni ẹ máa bàdà láìsí ilé onílé lọ́tà ó dá mi lójú pé ìtọ́ ló ń sìkì tó ti kó ònú lé ìsìn ó dá mi lójú pé gbogbo tó yọ nínú ilé náà ó máa lọ tà á ní tó yọ. ṣe rí kébù yẹn bó ṣe rí ṣe rí bó ṣe tíì ṣe rí bó ṣe tíì ẹ̀yọ́ tó yọ lọ́ǹkà nìyẹn o ṣe rí bó ṣe tíì. ṣe ti rí omi ló ń dànù bẹ́ẹ̀ ṣe rí omi láti òkè yẹn omi yẹn ń dànù àtọjọ́ tán ti yọ kíní yẹn wọ́n ní kó lọ ra wáyà àwọn òṣè wọ́n rò pé wọ́n lè frustrate lè frustrate ní ìra omi yẹn kó máa dànù ó ń fọ ilẹ̀ ni ó ń fọ ilẹ̀ ó ń fọ ilẹ̀ ni. ó ń fọlẹ̀ ni àwọn wèrè kan náà wà ládùúgbò ń bí báyìí
wọn ò rí owó àdúgbò ìlà bá wọn o wọn ò ṣe omi fún wọn wọ́n pera wọn ní nǹkan bàbàrà tó ti sẹ́ǹdẹ̀ sí ẹ mo ní kó sẹ́ǹd owó sí wọn so wọ́n pera wọn ní nǹkan bàbàrà wọn ò ṣe omi fún wọn ládùúgbò wọ́n lè dúró sádùúgbò kan máa ṣe kan máa control òṣì kan ìgbà tẹ́bi ń pa wọ́n ládùúgbò yìí wọ́n wúlò fún ìbò wọ́n tún ṣọ́ọ̀tì ìjọba ni o very useless people. mo ń bọ̀ mo fẹ́ lo fóònù yìí I want to pay them I want to send money to them. Ẹ̀yin NEPA ayé yín máa bàjẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí o ẹ̀yin tàdúgbò yìí ni o ẹ̀yin tí tẹ́lẹ̀ ń pín mítà ẹ pín mítà fún wa ládùúgbò mo need mítà mi as early as possible. Ó ti yé mi ò fẹ́ kẹ́nìbọ̀dì máa exploit mi ò fẹ́ kẹ́nìbọ̀dì máa jà mí lólè mítà tán kó lọ yẹn ṣe mẹ́pẹ́ àwọn ọmọ Yíbò máa ń kó irin já gbogbo wáyà vandalize gbogbo nǹkan àwọn Hausa máa lọ rà á ni wọ́n náà yọ̀ condemn àwọn Yíbò máa lọ ja kiri ni lórí kíní tó bá ja tán vandalize gbogbo nǹkan tó wà ládùúgbò bí àwọn transformer tán jí gbé wọ́n lọ fi ṣí ṣọ́ọ̀bù tó ti yé yín àwọn Yorùbá ọlọ́tẹ̀ ni àwọn kan máa ṣorí burúkú kiri tó ti yé bẹ́ẹ̀ yẹn kan wà ládùúgbò kan máa wúlò fún Ìgbò àwọn tí ò bá ti wúlò kan máa ẹjì ní àwọn èèyàn kan pé kọ́ lọ́n bá ẹnìkan jà tó ti yé bẹ́ẹ̀ yẹn ìyẹn bó ṣe jẹ́ ẹ má ta kébù yẹn tó yín ọdún máa ń gbóná wò ó ṣe bí bose wò ayé ẹ máa bàjẹ́ last ni lọ kọ́ sílẹ̀ àwọn tó ṣèkà last week ìtọ́lọ̀ ń fi sọ fún wọn kò kéré o tó bá tún ṣe ìkà this time around wò ìtọ́lọ̀ máa fi sọ fún ẹ kò kéré o is coming ò ń gbọ́ ó wà ní pàkọ́ ẹ̀ ìdájọ́ yẹn tí ẹ̀ dẹ́yìn ẹ̀ tán bó ṣe jẹ́ nìyẹn bye for now. Governor Sanwó-Olú ẹjọ́ under Lagos we are under Lagos State kẹ̀dẹ̀rẹ́ tẹ̀yàn bá ti ní problem á pe àwọn state ẹ̀ mo pe state tiwa o mo pe Governor Sanwó-Olú o àti gbogbo government Lagos State ẹ jẹ́ kí wọ́n release meter kí lẹ́yìn ọmọ Àbújá fi ṣorí sèkó fi ṣorí owó tí wọ́n ń generate ní Nàìjíríà yìí Lagos State is one of those states that generate the most owó fún Nigeria. So for that we qualify for good life too. We need our meter. Ẹgbẹ́ àbẹ́ ìdáhùn. Governor Sanwó-Olú ẹ̀jẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ mo ti ẹ̀ máa yín sọ tó tọ́. Ọkọ̀ Adéjọkẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ń sìn. Mo need the meter mi. Àwọn NEPA yẹn wọ́n máa ṣán kú o. NEPA tó bá tún wá gé wáyà lé mi. Wáyà tó lọ́mọ Yíbò náà ló hẹ́ẹ̀dì bẹ̀ yẹn. NEPA tó bá tún wá gé wáyà lé mi. Táwọn kan bá ní kán máa dààmú mi èpè máa bí bá tiwọn jẹ́ o tí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ òkín tán lè kan náà o ìfẹ́ pé báyé wọn jẹ́ ni sọ ti yé torí Ìjẹ̀bú kan náà wọ́n ní ìmọ̀lẹ̀ tó máa ń fi èpè jà ó ti yé èpè la máa fi báyé wọn jẹ́ bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹni bá ṣe dáadáa fún mi káyé ẹ̀ dá ẹni bá ṣèkà fún mi káyé ẹ̀ bàjẹ́ kí gbogbo kéèsì tán bá ti bẹ́ẹ̀rì fún ẹ kọ́lọ́run lọ wù dìde kí ẹ̀ṣẹ̀ yálàjà èdè bàbá ńlá bàbá ẹ kọ́lọ́run gbé síta gbangba àṣírí ẹ̀yìn ọ̀tá mi kó má ṣe bò mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí ọ̀rẹ́ fún orílẹ̀-èdè wa àti àyíká wa tó ti jẹ́ ọ̀tá ni may Almighty expose you and disgrace you bó ṣe jẹ́ nìyẹn kò yí padà bye for now mo fẹ́ ra kébù mi ẹ tún wá kẹwàá já ikú máa pa yín èmi ò nídìí èmi Ọlọ́run máa bá mi ṣèkà fún gbogbo yín bye for now.